A kú dédé àsìkò yìí, a kú iṣẹ́, yóò dára fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹlifẹli ló ń dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ àánú ọjọ́rú ọjọ́ keje nínú oṣù kẹfà ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbẹ̀rù náà lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká sí omi mu, à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli rèé lẹ́kùnrẹ́rẹ́. Ní báyìí ọ̀rọ̀ ti jáde báyìí o láti ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà pẹ̀lú bí wọ́n ṣe ju àbá kan eléyìí tí ààrẹ àná Muhammadu Buhari tó tẹ́ pẹpẹ rẹ̀, àbá ọ̀hún èyí tó ní ṣe pẹ̀lú omi mímu eléyìí tí ààrẹ àná Buhari tó sọ wípé òun fẹ́ ṣe o jákèjádò àwọn ìpínlẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà kí wọ́n lè rí omi tó dára tó sì já gaara kí wọ́n lè rí mu o. Ní báyìí lánàá ọjọ́ ìṣẹ́gun làwọn ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ọ̀hún ni wọ́n gbé àbá náà ni wọ́n gbé sínú àwọn àyè ìdálẹ̀sí láti dà sí àtìtàn látàrí àwọn kùdìẹ̀kudiẹ eléyìí tó jẹyọ nínú àbá ìṣúná owó omi mímu èyí tí ààrẹ Buhari àná tó lóun yóò pèsè fún orílẹ̀-èdè wa Nàìjíríà lásìkò tí wọ́n ń ka ìwé àbá ọ̀hún fún ìpèsè omi mímu fún ìgbà ìkẹyìn nílé ìgbìmọ̀ aṣòfin àgbà èyí tó wáyé ní àná nílùú Àbújá o. Ọ̀kan nínú àwọn aṣòfin ọ̀hún eyín Gabriel Soswan èyí tó wá láti ìpínlẹ̀ Benue àti James Manija èyí tó wá láti ìpínlẹ̀ Delta ni wọ́n wòye pẹ̀lú bí wọ́n ṣe yọwọ́ sókè nílé ìgbìmọ̀ aṣòfin àgbà náà wípé bá àbá ní parọ́ tanra wa jẹ o. Lótìtọ́ àbá yìí ti wà nílé ìgbìmọ̀ aṣòfin àgbà láti ọdún 2017 èyí tí ààrẹ àná Buhari tó ti tẹ́ pẹpẹ rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé, ṣùgbọ́n nínú ìwádìí àwọn ọmọ aṣòfin ọ̀hún èyí tí àwọn méjì èyí tí wọ́n yọwọ́ sókè wípé àwọn dábàá o láti mú ìwé ìṣúná owó omi ọ̀hún kí wọ́n dànù bẹ ní dàbí ìṣọwọ́ nù látàrí wípé àkọ́kọ́ owó gọbọi, ẹ̀ẹ̀kejì kò sí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nítorí pé ìjọba àpapọ̀ ni àwọn ó gba iṣẹ́ omi ọ̀hún ṣe látọwọ́ ìjọba ìpínlẹ̀ lọ sí ọ̀dọ̀ ìjọba àpapọ̀. Lákòótán wọn ní bó bá wo èyí ó dàbí ẹni fẹ́ pé wọ́n fẹ́ da owó nù sínú akoto eléyìí tí ò dání. Ìdí rèé tí àwọn aṣòfin àgbà ọ̀hún tí wọ́n ṣe da àbá náà nù bẹ́ẹ̀ ní da omi ìṣọwọ́ nù lánàá nílùú Àbújá. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ òmùgọ̀ nìkan ní máa ń yàtọ̀, bákan náà ni ọ̀rọ̀ ọlọ́gbọ́n rí o. Adéáfẹ́ni tó jẹ́ olùdíje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party nínú ètò ìbò àwọn ààrẹ tó wáyé nínú oṣù kejì ọdún tá a wà yìí, ọ̀gbẹ́ni Peter Obi òun náà ti faramọ́ o pẹ̀lú àwọn àgbà tí wọ́n mọ tìfúntẹ̀dọ̀ oyún ìgbín nínú ìkarahun lórí ọ̀rọ̀ epo bẹtiró ní orílẹ̀-èdè wa Nàìjíríà àti lágbàńlá ayé. Peter Obi tó ní òun faramọ́ àbá àti ìgbésẹ̀ eléyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbé o lórí bó ṣe kéde yíyọ ẹ̀kún owó orí epo fuel subsidy kúrò, wípé àwọn ènìyàn kan tí wọ́n jẹ́ jẹgúdújẹrá tí wọ́n fẹ́ ìlọsíwájú orílẹ̀-èdè yìí ni wọ́n ń ṣe owó ọ̀hún lápapín tí wọ́n fi ń láta sí ẹnu tiwọn. Peter Obi èyí tó wòye ọ̀rọ̀ ọ̀hún nínú ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn èyí nílùú Àbújá lánàá èyí tó sọ wípé òun faramọ́ ìgbésẹ̀ èyí tí ààrẹ Tinubu gbé yìí o. Ó ní ìgbésẹ̀ ọlọ́gbọ́n èyí tó ń fẹ́ ìdàgbàsókè ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè. Ó ní òun ni Bọ́lá Tinubu gbé o. Ó ní lòun sì dùn sí Peter Obi tó mú wa padà lọ sí oko ìrántí láyé ètò ìṣèjọba ìjẹta Goodluck Ebele Jonathan pẹ̀lú àwọn ìgbìmọ̀ olùṣàkóso ìdarí ètò ọrọ̀ ajé èyí tí Ebele Jonathan gbé kalẹ̀ ní ìgbà ètò ìṣèjọba rẹ̀ sẹ́yìn èyí tí Peter Obi jẹ́ ọ̀kan nínú wọn. Ó ní láti ìgbà náà ni wọ́n ti ń wòye o pẹ̀lú bí Jonathan láyé ìgbà tó wà ní ipò ààrẹ lórílẹ̀-èdè yìí bó ṣe ń gbà á lérò láti yọ ẹ̀kún owó orí epo, ṣùgbọ́n tí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n fárígà. Ó ní títa ríro làákọlà, bó bá jiná tán òun ní dẹwà. Peter Obi ò ṣàìmú àpẹẹrẹ wá. Ó ní ṣùgbọ́n nǹkan kan eléyìí tóun fẹ́ kí Bọ́lá Ahmed Tinubu ṣe o nítorí wípé àyàngbẹ ajá ó dùn jẹ
ṣùgbọ́n kí ajá àwọn tó gbẹ nǹkan kan lèèyàn máa jẹ o. Ó ní ó yẹ kó pèsè àwọn nǹkan kan tí ó máa jẹ́ ìtura fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí wọ́n ṣe kéde ẹ̀kún owó orí epo ọ̀hún ní yíyọ yìí, èyí tí ò ní fa ìrora àti ìnira fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí ètò kan tí wọ́n gbé kalẹ̀ èyí tó pè ní SERA. Ó ní èyí yóò tún ṣe ìtura fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Ó ní ṣùgbọ́n bá àbá ní parọ́ tọra wa jẹ o, ọkùnrin ní Bọ́lá Ahmed Tinubu òun sì fẹ́ràn ìgbésẹ̀ bó ṣe yọ ẹ̀kún owó orí epo ọ̀hún kúrò. Ó ní kánrèé tó ní yọkọlú kò wá tán bí ìyàwó dàkọ mọ́lẹ̀ ọkọ yọké yọkọlú. Ṣé Yorùbá sọ wípé bí irọ́ bá lọ ní 20 ọdún ọjọ́ kan báyìí òun lóòótọ́ ò bá o. Ní báyìí o, òtítọ́ ọ̀rọ̀ ti fojú hàn, ẹ̀kọ́ ti fojú hàn láti mú báyìí pẹ̀lú bẹ́ni tó jẹ́ olùdarí ọ̀rọ̀ ọkọ̀ òfurufú orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀gbẹ́ni Dayọ̀ Olúmídé o. Lánàá òde yìí ní bàbá òun kojú àwọn ìgbìmọ̀ èyí tí wọ́n gbé kalẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà pẹ̀lú bí wọ́n ṣe ń bi ní àwọn ọ̀rọ̀ èyí tó tóbi tó sì ń jábọ̀ àwọn ìdáhùn ọ̀hún bí ìgbàdo olóró tí ó ń balẹ̀ sí ilẹ̀ ni. Ọ̀gbẹ́ni Dayọ̀ Olúmídé o, èyí tó ṣe lálàyé ní wípé bóun bá ní parọ́ o kóun sọ òótọ́ níbi tí òun wà yìí nítorí wípé bá a wí a ó kú bá a sì sọ́nà a ó rí ọ̀run. Oníṣẹ́ rí ọkọ̀ òfurufú èyí tí wọ́n kọ Nigeria Airlines yìí, ó ní kì í ṣe torílẹ̀-èdè Nàìjíríà, àwọn lọ́ọ́ yá ni ní orílẹ̀-èdè Ethiopia láti fi tan àwọn ọmọ Nàìjíríà àti láti fi ṣe ìfilọ́lẹ̀ ọkọ̀ òfurufú ti orílẹ̀-èdè wa pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ èyí tí wọ́n sọ wípé bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe tóbi tó fún odidi ọdún 8 ètò ìṣèjọba Buhari o, kí wọ́n máa lè rí pàtó ọkọ̀ òfurufú kan ó jẹ́ ohun tó burú jáyì. Ó ní ìdí rèé tí ààrẹ Muhammadu Buhari àti ẹ̀ka iléeṣẹ́ ọkọ̀ òfurufú orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ṣe gbéyẹ̀wò sọ́tún sósì láti wo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí èyí tí wọ́n fi ọkọ̀ òfurufú ọ̀hún hàn. Ó ní orílẹ̀-èdè Ethiopia ni àwọn ti lọ yá ọkọ̀ òfurufú tí wọ́n sì kọ orúkọ Nàìjíríà pẹ̀lú àwọ̀ ewéko àti funfun èyí tí wọ́n kú o. Oníṣẹ́ kúkú ti mọ̀ wípé kò sí nǹkan kan tóun lè ṣe, àṣẹ ló wá láti òkè. Bẹ́ẹ̀ bá sì gbàgbé nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí tí í ṣe ọjọ́ 26 oṣù karùn-ún ọdún yìí ní ọkọ̀ òfurufú tí wọ́n kọ Nigeria Airlines yìí ló balẹ̀ gùdẹ̀ sí pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe International èyí tó wà nílùú Àbújá tí oníkálukú á sì ń dunnú wípé orílẹ̀-èdè yìí náà ti ní ọkọ̀ òfurufú o. Ó ní òun kàn pèsè àwọn ìwé ẹ̀rí èyí tí ó fi máa fò lọ fò bọ̀ nìkan ní ojúṣe ti tòun, gbogbo èyí tó kù kò sí nǹkan tó kàn òun níbẹ̀ bí kò ṣe àwọn tó wà nídìí ọ̀rọ̀ ọ̀hún ní kí wọ́n bi o. Olúmídé sọ̀rọ̀ ilẹ̀kùn gẹ́gẹ́ bí ó ti ń jábọ̀ o tó sì ń jábọ̀ pìpìpì bí àpò ìyèrè níwájú àwọn aṣòfin ọ̀hún nílùú Àbújá lánàá. Ó tán òkú Ọlọ́run kó ṣàánú wa ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àwọn ìgbésẹ̀ ẹ̀tàn tí àwọn ìjọba fi ń tàn wá. Ilé-ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sí Yábà ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti pàṣẹ o láti fi ọ̀gbẹ́ni kan ẹni ọdún 38 38 years tí orúkọ rẹ̀ ń jẹ́ Raphael Agbu sínú ọgbà ẹ̀wọ̀n báyìí látàrí pé ó gún ọ̀rẹ́ rẹ̀ kan pa o, èyí tí ẹ̀mí fi bọ́ lára ọ̀rẹ́ rẹ̀ yìí lọ́ní ọjọ́ ìṣẹ́gun àná èyí tí ṣe ọjọ́ kẹfà. Òun ni ọ̀gbẹ́ni Raphael Agbu ló farahàn níwájú ilé-ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sí Yábà ní ìpínlẹ̀ Èkó wípé ọ̀rẹ́ rẹ̀ Stanley Ugo ó gún ní orí ìdodo pẹ̀lú ọ̀bẹ ìléwọ́ kékeré báyìí èyí tí ẹ̀mí fi bọ́ lára Stanley Ugo. Ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní ọjọ́ 25 oṣù karùn-ún ọdún tá a wà yìí èyí tí wọ́n ní agbègbè Ògùdù ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe lálàyé. Ẹni tó jẹ́ olùpẹ̀jọ́ ọ̀hún eyín Thomas Nuru ní ṣe lálàyé o níwájú adájọ́ P.E. Nwaka èyí tó jẹ́ adájọ́ àgbà nílé-ẹjọ́ májísírèètì Yábà ọ̀hún wípé látàrí owó kan tí í ṣe $15,000 15,000 naira èyí tí wọ́n fún wọn o wípé kí àwọn ọmọ bọ̀yìbọ̀yì kí wọ́n fi ṣara rere ní agbègbè ọ̀hún èyí tí Stanley àti ènìyàn kan lọ bá Raphael wípé bí wọ́n ṣe pín owó ọ̀hún kò pín ire láàrin bí ọlọ́fà ó ló ti bù sí ọ̀dọ̀ tirẹ̀ jù. Ọ̀rọ̀ yìí tó fa gbólóhùn asọ̀fà kájàmọ́ra ní lọ́wọ́. Wọ́n ní Raphael kò ṣe méní ṣe méje ọ̀bẹ ìléwọ́ ló lọ mú tó fi gún Stanley Ugo lórí ìdodo kí wọ́n tó gbé délé ìwòsàn. Stanley gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra èyí tí kí iléeṣẹ́ ọlọ́pàá
ìpínlẹ̀ Èkó tí wọ́n sì lọ́wọ́ tó Ráfẹ́lì Àgbò. Ní báyìí wọ́n ti dá ẹjọ́ náà wípé kó máa lọ sínú ọgbà ẹ̀wọ̀n títí eléyìí tí ìgbẹ́jọ́ rẹ̀ tí wọ́n tún gbé yọ ò lẹ́yìn 30 ọjọ́, èyí tí wọ́n ní ọjọ́ 5 nínú oṣù keje ni wọ́n tún ẹjọ́ rẹ̀ gbọ́, ṣùgbọ́n títí di 30 ọjọ́ wọn èyí tí ó lò nínú ọgbà ẹ̀wọ̀n ó sì máa gbatẹ́gùn lákàkà ìjọba. Àwọn afurasí alọ́nilọ́wọ́gbà nínú súnkẹrẹ-fàkẹrẹ àti ní àwọn àdúgbò tó fi mọ́ ojú òpópónà márosẹ̀ ní ìpínlẹ̀ Èkó mẹ́ta kan òun mà ní ọwọ́ ti tẹ̀ báyìí tí wọ́n sì ti ní àṣẹ ti wà wò láti lọ fi wọ́n pamọ́ sínú ọgbà ẹ̀wọ̀n. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde, àwọn alọ́nilọ́wọ́gbà ọ̀hún eléyìí tí wọ́n pè ní one chance, àwọn mẹ́ta nínú wọn tó jẹ́ pé ojú òpópónà márosẹ̀ Òṣòdì sí Gbàgádà ni wọ́n ti ń ṣiṣẹ́ ibi wọn àti àwọn àyè mìíràn bí Ọ̀jọ́, ojú òpópónà Bàdágìrì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá àwọn adigbolu ìjà àti ìṣẹ̀lẹ̀ ibi ó ti tẹ̀ wọ́n ní ìpínlẹ̀ Èkó báyìí. Àwọn afurasí alọ́kólóhunkígbe alọ́nilọ́wọ́gbà mẹ́ta ọ̀hún ni Wálé Àjàyí tí í ṣe ẹni ọdún 24 24 years, Abidin Isaka tí í ṣe ẹni ọdún 26 26 years àti Olise Sunday èyí tó tún ní àpèdárúkọ Bobby Risky tó jẹ́ ẹni ọdún 29 29 years lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti tó báyìí tí wọ́n sì ti ṣe ìwádìí èyí tó fà á kí wọ́n fi kó wọn lọ ilé ẹjọ́ o tí wọ́n ní kí wọ́n lọ fi wọ́n sínú ọgbà àmọ́ náà o. Ní báyìí ọ̀rọ̀ ti lọ àti ìwádìí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Benjamin ló fìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ wípé ọjọ́ 14 nínú oṣù kẹrin ọdún yìí ńlọ́wọ́ tó àwọn afurasí náà látàrí ìwádìí èyí tí iléeṣẹ́ ọlọ́pàá ṣe kó tó di pé wọ́n rọ́wọ́ tó wọn. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tó ń kọrin tàkasùfé obìnrin tí ń ṣe bí ọkùnrin, eléyìí obìnrin tó gbangbásùn lọ́yẹ̀gbọ́n gidi, obìnrin tó dúró lẹ̀ wàwà gbogbo erin lákàtàbù o, Tẹ́níọlá Àpáta èyí tí gbogbo èèyàn mọ̀ sí Tẹ́ní Makanaki, Tẹ́ní the entertainer. Òun mà ló ti sọ̀rọ̀ báyìí o wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹgbẹ́ òun tí wọ́n ń kọrin tàkasùfé ló jẹ́ pé bákan náà àti ìlànà kan náà ni gbogbo wọn ń gbà kọrin. Ó ní bí ènìyàn bíi 4 bá kọrin nínú wọn, ó ní agídí lẹ ó fi mọ̀ wípé lágbájá nílé yìí yàtọ̀ sí tẹ̀mẹ̀dù èyí tó ń kọrin náà látàrí pé ohùn àti ìlànà tí wọ́n fi ń kọrin ń ṣe ló jọra àti bí èkùrọ́ èyí tí wọ́n dà sínú agbada ni. Tẹ́ni wá ní ṣùgbọ́n o ní tòun o gbogbo ènìyàn ló mọ̀ wípé ọ̀tọ̀ lórí lòun, òun dá yàtọ̀ nínú àwọn akọrin tàkasùfé yálà lọ́kùnrin tàbí lóbìnrin ní orílẹ̀-èdè Nàìjíríà nítorí ohùn òun ó dúró yàtọ̀, ìṣe òun ó yàtọ̀ sí wọn. Ó ní àwọn akẹgbẹ́ òun pàápàá wọ́n á máa sọ̀rọ̀ yìí ṣùgbọ́n òun fi ṣe àgbọ́gbọ́ntínù, òun ṣe bí ẹni wípé òun ò gbọ́ pẹ̀lú bí wọ́n ṣe ń kí òun tí wọ́n ń sa òun pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìwúrí tí wọ́n sọ wípé ọ̀tọ̀ ní Tẹ́níọlá yà láàrin àwọn akọrin tàkasùfé lórílẹ̀-èdè yìí nítorí ohùn rẹ̀ ó dá yàtọ̀. bí ẹ bá ti gbọ́ ẹ mọ̀ wípé Tẹ́níọlá ni. Ó ní gbogbo àwọn ọ̀rọ̀ ìwúrí yìí ni àwọn akẹgbẹ́ òun máa ń sọ ṣùgbọ́n òun ṣe bẹ́ẹ̀ ni wípé òun ò gbọ́ kí ẹ̀mí ìgbéraga kó má bàa gbé òun wọ̀. Tẹ́ní tó sọ̀rọ̀ náà lórí ayélujára Instagram rẹ̀ lásìkò eléyìí tó ń bá àwọn olólùfẹ́ rẹ̀ sọ̀rọ̀, ó ní láìpẹ́ láì jìnà orin èmi yóò tún lálẹ́ wò àfi bí àdó eléyìí tó jábọ́ lulẹ̀ látòrí àjà láìpẹ́ yìí tóun ti ń pò lọ́wọ́. Tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV. Títí di ojúmọ́ ọ̀la tẹ́ máa láǹfààní láti gbọ́tun rè mí lágbára Ọlọ́run. Ilé ònílé wa ọ̀nà ònílọ̀ wá. Fúnmi Adénúgà lẹni tó múròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ire àtayọ̀ la ó fi pàdé. Ẹ ṣeun gan-an. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.